tí dátọ́ lẹ́nu ìgbín, àwọn tó ní treasurer fún gbogbo tí ń jẹ́ Ògbómọ̀ṣọ́ Soun ní rọ́bà. Ọlọ́run jẹ́ kí á rí bàbá pẹ́. Tí ń bá wo wájú mi nígbà mọ̀ ń ṣàfihàn bàbá Parako yìí tí mùsùlùmí ilẹ̀ Ògbómọ̀ṣọ́, bàbá wa Sheikh Alhaj Muhammad Sirajuddin Alim Parako yìí wọ́n ti wọlé. Bàbá wa àgbà Al-Amir Sheikh Mumin Mokadam lewa izin fún gbogbo tí ń jẹ́ Ọ̀yọ́ tí bàbá wa sojú mùsùlùmí Ògbómọ̀ṣọ́, bàbá wa Al-Markazi, bàbá wa Misasco tí wọ́n ń wọlé. Ní àdójúkọ mi ń bì, mo kí bàbá wa Imamu Isa tí wọ́n jẹ́ Imamu Ismof, mo kí bàbá wa fún State Hospital tí wọ́n jẹ́ Imamu níbẹ̀, bàbá wa Sheikh Isaac Wọlé Ọlá, bàbá Imamu gbogbo tí ń jẹ́ ìlú Ọbamọ́, mo kí yín. Bàbá wa Sheikh Abdulrasheed Imamu ìlú Paki Ọ̀tán, mo kí yín. Bàbá wa Imamu ìlú Ajẹ́, bàbá wa Sheikh Nurudeen, mo kí yín torí àkókò wa. Ṣé ẹ mọ̀ pọ́jọ́ òní ọjọ́ tí ó ti yẹ kí á wà níjókòó àdúrà wa ni. Ẹni tí ó gbàdúrà nísìn yóò ti fi ilé gúnyán, yóò ti fi ọ̀nà pọnmi lẹ́dẹ̀ wá àìmutí. Bákan náà mo kí bàbá wa tí wọ́n jẹ́ ọ̀kan pàtàkì nínú olórí Sumuratul Mumin nílùú Ògbómọ̀ṣọ́ ń bí, bàbá wa Sheikh Ahmed ọ̀ṣọ́ àmọ́dá àmọ́ pé wọ́n tí ń bá ní Ahmed tí wọ́n jẹ́ president gbogbo tí ń jẹ́ Sumuratul Mumin, bàbá wa Imamu Senate, bàbá Yorùbá níbi. Bákan náà bàbá wa Imamu Zakaria Abdulsalam láti ìlú Apàké, bàbá Imamu Yorùbá níbi, bàbá Imamu Ambali, bàbá Ayégbàmí àgbà tó ṣe pé bí wọ́n bá ń kọ́ta Sumuratul Mumin nílùú Ògbómọ̀ṣọ́ nílé Ògbómọ̀ṣọ́, wọn ò ní sáláì mọ́ kọ̀ọ̀kan yín torí pé ọ̀kan ni yín. Èmi ò pín pò kí mọ́tò sọ̀rọ̀ bí lónìí wọ́n tún máa kú èrì mi. Bákan náà mo kí bàbá wa Ìmáàmù Orísunmi Báre, mo kí bàbá wa gbogbo ìmáàmù lápapọ̀, mo kí yín torí pé bàbá Parako yìí wọ́n ń sígínà sí mi kémi náà mọ́ gọ̀ síra mi. Ó kọ tèmi náà ni Ìmáàmù Sulaiman Abina. Ní báyìí bàbá wa secretary bàbá Ìmáàmù Asimi Yorùbá lò tí wọ́n jẹ́ secretary fún gbogbo Soun, wọ́n ń ṣètò lọ náà ni. Ní báyìí ìpè bàbá wa Misasco tí wọ́n jẹ́ aṣojú, àwọn ni wọ́n ṣàfihàn bàbá wa mọ́ sí bàbá Sudan ní mọ̀ ní, sí bàbá Kéwùgbà Gódì ní mọ̀ ní, sí bàbá Mufti ní mọ̀ ní, àtúgbà bàbá tó kù. Ṣùgbọ́n mo fà á lé bàbá wa Misasco lọ kí wọ́n ṣàfihàn, táì ṣàfihàn wọn tán wọ́n tó wá sọ pọ́pọ́ títí wọ́n torí rẹ̀. So kí alágbó tó darí mi síbi tí wọ́n fẹ́ sẹ́ẹ̀fì kìíní sí gbáyà yìí. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Mo rò pé ọ̀rọ̀ tí àwọn àfáà wa sọ, màá sọ̀rọ̀ lórí pé èyí tí wọ́n bá wá, mo rò pé àwọn bàbá wa ṣúgà àti bàbá wa alọ́wọ̀sálà, bàbá wa akéwùgbà góòlù, àmọ́ bá Mufti Rabitat bóyá inú wọn sọ tí wọ́n bá wá, ní tí wọ́n bá wá yẹn òun láwàá sọ lé lórí. Àmọ́ lórí pé lẹ́nu gbogbo Ògbómọ̀ṣọ́ pátápátá, ó bẹ̀rẹ̀ látòrí ààrẹ mùsùlùmí Alhaji Abdulgani Owódòní àti Alhaji Alimi Basharu àtèmi tí ẹ̀yàn ní waziri mùsùlùmí tí Biladi Ògbómọ̀ṣọ́ ọmọ Jawara. Mo ń fi ẹnu gbogbo wa, mo ń fi kí àtẹnu bàbá wa Pàkóyí Àdínì àti gbogbo League of Imam, mo ń fi kí pé ahlan wa sahlan wa marhaban bikum. Èyí tí ẹ wá ṣe yìí, Ọlọ́run yóò fún yín ṣe o. Ọlọ́run fi sínú mizani yín. Àgbà tí àwọn sọ pé wa fi kulli khutwatin ala al-khayri sadaqa. Ẹ wo ìgbésẹ̀ tẹ́ ẹ gbé, tí ì bá ṣe pé ẹ ní ẹ̀mí Islam, ẹ dẹ̀ fẹ́ tún Islam ṣe, ẹ fẹ́ kí nǹkan kó yanjú,
irú ẹ̀yin tẹ́ ẹ jókòó yìí kẹ́ wá fi lé yín lẹ̀ nínú ọ̀nà tí ọ̀dà yìí kẹ́ máa bọ̀ wá. Ọlọ́run ọba a ní nǹkan tá a wí pé jazakumullahu khairan, ọlọ́run wọlé ànábì Muhammad, ọlọ́run kò. ní báyìí bàbá wa alága wọ́n ní kí n gbé bàbá wa fáárù kí wọ́n wá ṣe àdúrà ìbẹ̀rẹ̀ fún wa. Bàbá wa aṣojú mùsùlùmí àwọn ni wọ́n béèrè fún bẹ́ẹ̀, wọ́n ní kí akọ́kọ́ ṣàdúrà ká tó máa bó owó. adúpẹ́ fún Ọlọ́run. Gbogbo wa já sọ pé Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa sahabi wa atba'i wa sallim. Kí gbogbo wa sọ pé a'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Aki Ọlọ́run ọba asiki àti gẹ̀ fún ọ̀gá wa Olúwa Aṣíwájú Ànábì wa Muhammad. Aki gbogbo ẹ̀yin bàbá wa tí ẹ dìde ńlẹ̀ ọbẹ̀ látorí bàbá wa tí wọ́n jẹ́ olórí gbogbo wa láti fún gbogbo Southwest Rabitat of Yorubaland tó fi dórí gbogbo ẹ̀yin bàbá tí àsìkò ní jẹ́ kí n máa dákọ̀ ẹnì kọ̀ọ̀kan. Ọlọ́run ọba yóò bá wa san yín lẹ́san dáadáa. Ìdìde yín yìí wá fún àtúnṣe ni, ẹ fi ilé àtọ̀nálẹ̀, ìpadà sí ilé náà Ọlọ́run jẹ́ ó já sí rọrùn. Èyí tẹ́ sì wá àtúnṣe yìí náà Ọlọ́run ọba yóò bá fún yín ṣe o. Padà sí ibú Ọlọ́run ní jẹ́ ó bá yín o. Ọ̀rọ̀ Islam náà lẹ dìde lẹ̀ wá fún ìlú Ògbómọ̀ṣọ́. Dákun yóò ọlọ́kọ̀ fi alọ́kàn balẹ̀. Islam Ògbómọ̀ṣọ́ Ọlọ́run kó ṣàfi alọ́kàn balẹ̀ ńbẹ̀. Gbogbo bá a ṣe ń fẹ́ bí ṣe ń bá a bọ̀ tẹ́lẹ̀ tí ò sí wàhálà tí ò sí kan náà Ọlọ́run bá wa tún dá a padà síbẹ̀. Ẹja sọ pé masha Allah la quwwata illa billah, masha Allah la quwwata illa billah. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Wassalam ala rasulil karim. Adúpẹ́ fọ́lọ́run ní information fún tó ti ṣẹlẹ̀ lọ àti gbọ́ àdúrà ìbẹ̀rẹ̀. Nǹkan tí yóò kù tí a ṣe ó ní pé àwọn bàbá wa níláńlá nínú ẹ̀sìn àmọ́ nǹkan tí wọ́n bá wá a sì dá wọn mọ̀ torí tọ́lọ́run torí tànẹ́bì kí wọ́n fún wa ní ìyọ̀ǹda látọ̀dọ̀ wọn kẹ́nìkan ó ṣe àfihàn wọn. Ẹlòmíín gbọ́ mufti ilẹ̀ Yorùbá kò mọ ibi tó ti wá kò dá mọ̀. Ẹlòmíín ń wò ó pé mo kírun lẹ́yìn bàbá ìrí lọ́yọ̀ọ́ lówódé kò dá mọ̀. Ẹlòmíín ń wò ó pé ẹnìkan ń jẹ́ wàkílù ó sì sọmọ rẹ̀ ń wàkílù lé orúkọ ọmọ òun náà ni wàkílù tó wá. Ẹ wá yọ̀ǹda fún wa tí a mọ̀ ẹ̀yin tẹ́ wá lábẹ́ bẹ́ẹ̀ tá a bá mọ̀ ẹ̀yin tẹ́ wá ẹ fi òkò kan ẹ pẹyẹ méjì kí ilẹ̀ bá wá ṣe wá tọrọ ọmọ lọ́wọ́ wa ní. Salamu alaikum. Alhamdulillahi rabbil alamin wa usalli wa usallim ala sayyidina Muhammad adil mudilli shafi'il muznibina yawm al-ashra wa ala alihi wa sahbihi al-akhyar wa sallam tasliman kathiran. Adúpẹ́ fún Ọlọ́run ọba
jẹ́mọ́ ẹja dúpẹ́ fún Ọlọ́run ọba ẹja di ọpẹ́ wa ní adé alhamdulillahi rabbil alamin. Ọpẹ́ wa méjì ni lónìí. Ọpẹ́ àkọ́kọ́ ń bẹ ó ní ashukuru ala ni'matul hayat. Ọpẹ́ ipe Ọlọ́run ọba ní kí a máa ṣẹ̀mí ní orílẹ̀ ipe gbogbo àwọn èèyàn tábàjọ jẹ́ àwọn ṣúrọ̀káù tájọ bẹ̀rẹ̀ Ọlọ́run ló mọ iye àwọn èèyàn tó yẹ kí wọ́n ti wà lọ́dọ̀ Ọlọ́run ọba. Ọlọ́run tó wá dá wa sí tó ní ká wà láyé tí ìṣepa kàn wà láyé lásán Ọlọ́run tó ní ká tún máa ṣẹ̀mí tọ́lọ́run ò fọ́ wa lójú tí ò rọ́ wa lọ́wọ́ ó yẹ ká dúpẹ́ fún Ọlọ́run ọba náà alhamdulillah. Ọpẹ́ ẹlẹ́ẹ̀kejì ó ní ashukuru ala fitratul Islam. Ọpẹ́ ẹlẹ́ẹ̀kejì ní ojú ọ̀nà Islam tí a wà yìí tí Ọlọ́run ń dá ẹnìkọ̀ọ̀kan wá sí a ní láti máa dúpẹ́ rẹ̀ ní gbogbo ìgbà torí pé àìmọye tó yẹ pé wọ́n bí sínú kèfèrí náà ni kò sì ṣe Ọlọ́run ọba àmọ́ ọ̀nà tí Ọlọ́run ni ó gbà wá sílé ayé nù. Ọlọ́run tó wá ní ká gba ọ̀nà ẹ̀sìn Islam wá tí gbogbo wa yìí ta wá ń sin ẹ̀sìn Islam Ọlọ́run má gba Islam Ọlọ́run má gbà lọ́wọ́ wa kí ọ̀rọ̀ mọ́ pọ̀ jù torí àsìkò ti lọ. Àwọn bàbá wa tí wọ́n jẹ́ pé Rabitatul A'imma wal Ulama fi biladi Yorùbá Edo and Delta àwọn ni wọ́n gbé àwọn bàbá wa dìde. Rabita yìí ó ti wà wọ́n ti dá kalẹ̀ láti 1964 62 ní fíkírà yẹn wá látọ̀dọ̀ bàbá wa Sheikh Adam Abdullahi Alori àmọ́ 1964 ni wọ́n pe gbogbo àwọn èèyàn ní gbogbo ilẹ̀ Yorùbá ipe ẹmọ́ ọ̀bọ̀ ẹja dá ittihadul Rabitatul A'imma wal Ulama fi biladi Yorùbá. Ọlọ́run kún bàbá Sheikh Adam Ọlọ́run kún wọn lọ́wọ́ pẹ̀lú gbogbo àwọn ṣúràkáwù wọn tí wọ́n ti lọ tí wọ́n wà ní gbogbo ìlú káàkiri. Wọ́n wà ní Ìbàdàn, wọ́n wà ní Ogun State, wọ́n wà ní Lagos State, wọ́n wà ní Ọ̀yọ́ State, wọ́n wà ní Ọ̀ṣun State, wọ́n wà ní Ondo State, wọ́n wà ní Èkìtì State. Bí gbogbo wọn ṣe lọ tán fi dá ogun nǹkan tán fi dálẹ̀ Ọlọ́run kó bá kẹ́ ogun wọn. Bismillah mẹ́ta kúrú Allahu mẹ́ta fún gbogbo wọn. Bismillahir Rahmanir Rahim. Qul huwallahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahir Rahmanir Rahim. Qul huwallahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahir Rahmanir Rahim. Qul huwallahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Ìyẹn ló fa ìdìde tí àwọn bàbá yìí tí wọ́n ń ṣe rábítà ní gbogbo stéètì ní wọ́n á rí pé anything tó bá ṣẹlẹ̀ ní gbogbo stéètì kọ̀ọ̀kan wọ́n máa ń rán àwọn èèyàn pé kí wọ́n dìde kán lọ ṣe àtúnṣe níbẹ̀. Nínú àwọn èèyàn tí wọ́n á gbé dìde láti rábítà tí wọ́n ní kí wọ́n dìde nígbà tá a ṣe mọ̀támọ́rù láti bí oṣù kan àbí oṣù méjì ká tó di pé a ṣe mọ̀támọ́rù ni ó ti wà lọ́kàn wọn yìí pé àwọn ń bọ̀ wá sí Ògbómọ̀ṣọ́. Àwọn ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí láàrin àwọn imam àti àwọn muluk tó wà ní Ògbómọ̀ṣọ́ ni wọ́n ti sọ pé àwọn ọ̀ràn yẹn wá àmọ́ mọ̀támọ́rù yẹn wọ́n fẹ́ jẹ́ kán parí ẹ̀ tán. Nígbà tó wọ́n bẹ̀rẹ̀ mọ̀támọ́rù yìí ibẹ̀ wá ní ó tutù jáde yìí pé tá a bá ti parí mọ̀támọ́rù àwọn ó gbé èèyàn dìde láti rábítà àti idaratul markaz ta'limul arabi àwọn ó gbé wọn dìde pé kí wọ́n lọ sí ìlú Ògbómọ̀ṣọ́. Òun ló fa ìdìde tẹ́ rí àwọn bàbá wa láti bíbẹ̀ láti ibi tí mo ti kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ àwọn ustaz wa alfọ́dì al-alim al-allama láti ìlú Ọ̀yọ́. Bàbá wa máa introduce àwọn méjì pọ̀ nítorí pé àwọn méjì tẹ́ bá ti rẹ́nìkan ẹ̀rí kejì ni. Markaz ta'limul arabi tó wà ní ìlú Ọ̀yọ́ ní bọ́rọ́bọ́rọ́ àwọn mùdírù méjèèjì àwọn ustaz wa Abdullatif Juma àti àwọn ustaz wa Miftahuddin Salahuddin bàbá wọn olóyin àwọn ni wọ́n rán wá tí wọ́n ní kí wọ́n tẹ̀lé wa láti ìlú Ọ̀yọ́. Bàbá wa abánikẹ́ndá láti Markaz ta'limul arabi
bàbá wa wakilul muslimina fi biladi Yorùbá àwọn bàbá wa gbé wọn dìde àti àwọn bàbá wa mufti àwọn méjèèjì wọ́n ní kí wọ́n tẹ̀lé àwọn bàbá kí wọ́n tẹ̀lé wọn wá sí ìlú Ògbómọ̀ṣọ́ kán wá yanjú ọ̀rọ̀ tí ó wà ní àárín wọn, kán gbọ́rọ̀ látẹnu àkọ́kọ́, kán gbọ́rọ̀ látẹnu ẹ̀kejì. Wọ́n wá gbé wọn dìde láti Rabitatul A'imma wal Ulama fi biladi Yorùbá ipe kí wọ́n dìde sí ọ̀rọ̀ yìí ló fa bàbá wakilul muslimin ṣe àwọn bàbá wa wakilul muslimin bàbá wa tí wọ́n wá láti ìlú Ogun State tó yẹ pé àwọn ni wakilul muslimin fi biladi Yorùbá Edo and Delta, àwọn náà dìde láti Rabitatul A'imma. Bàbá wa tó wà ní ẹ̀gbẹ́ wọn ní ọ̀hún àwọn ni bàbá wa ìmáàmù tó yẹ pé láti ìlú Ẹ̀pẹ́ ni wọ́n ti wá, láti Rabita náà ni wọ́n ti gbé wọn dìde, wọ́n represent Lagos State. Bàbá wa tí wọ́n wà ní apá lọ́hùn àwọn ni bàbá wa Muhammadu Taofik Akeogba Gold tó jẹ́ Amirul Ittihadul Waizin fi biladi Yorùbá, wọ́n ní kí àwọn náà kí wọ́n tẹ̀lé wa. Bàbá wa Abdulrazak Ìṣọ̀lá Al-Mufti al-Am fi biladi Yorùbá, wọ́n ní kí wọ́n tẹ̀lé wa. Lẹ́yìn náà àwọn dọ́kítọ́rù wa láti Markazi wọ́n ní kí wọ́n tẹ̀lé wa. Àwọn tẹ́ẹ̀rí ni wọ́n náà wá láti Rabitatul A'imma wal Ulama fi biladi Yorùbá. Rabitatul A'imma wal Ulama fi biladi Yorùbá ni wọ́n náà wá pé kán wá sojú àwọn. Àmọ́ ń tẹ́ wá fún ọ̀nà ní Islam, ọ̀nà ní tí Al-Qur'an fi kọ́ wa pé ta'awanu ala al-birri wa taqwa wa la ta'awanu ala al-ithmi wal udwan. Ń tà dìde fún ọ̀nà ní pé àwọn tí ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ nípìnlẹ̀ láti mọ̀ pé ìlú Ògbómọ̀ṣọ́ ìlú Islam ni, ìlú àfáà ni. Ọlọ́run ló máa yẹ àwọn àìmọ̀, Ọlọ́run ló máa yẹ àwọn èèyàn tó jẹ́ àfáà àgbà tí wọ́n ti lọ nínú Ògbómọ̀ṣọ́ yìí. Irú tí wọ́n ń ṣẹlẹ̀ yóò lè ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ tàbí ní gbogbo ibikíbi nílẹ̀ Yorùbá kí àwọn bàbá wa kán má dìde sí ọ̀rọ̀ náà. Òun ló fa ìdìde tí gbogbo wa ìta wá represent àwọn bàbá wa látọ̀rí President General tó yẹ pé wọ́n wá láti bàbá wa Ìmáàmù Èkìtì Rabitatul A'imma wal Ulama fi biladi Yorùbá. Ọlọ́run jẹ́ kí á rí ẹ̀mí wọn, Ọlọ́run jẹ́ kí ẹ̀mí wọn gùn fún wa, Ọlọ́run jẹ́ ká rí wọn pẹ́. Bàbá wa Secretary General Rabitatul A'imma bàbá wa Ìmáàmù Ọ̀wọ̀, ipasẹ̀ wọn ni a fi dìde la fi wá sí ibi báyìí. Lẹ́yìn náà bàbá wa al-alim al-allama Khalifatu Sheikh Adam Abdullahi Al-Alawi bàbá wa Mudirul Markaz, Ọlọ́run jẹ́ kí ẹ̀mí wọn gùn fún wa, ipasẹ̀ wọn la fi dìde la fi wá sí ibi báyìí. Bàbá wa ìmáàmù ìlú gbogbo ìlú Ìbàdàn pátápátá, bàbá wa gbọ́tọ̀mọ kékeré, ipasẹ̀ wọn la fi wá sí ibi báyìí. Bàbá wa chief ìmáàmù gbogbo Ọ̀ṣun pátá, ipasẹ̀ wọn la fi wá sí ibi báyìí. Bàbá wa chief ìmáàmù gbogbo Ogun State, ipasẹ̀ wọn la fi wá sí ibi báyìí. Bàbá wa chief ìmáàmù gbogbo Lagos State pátá, ipasẹ̀ wọn la fi wá sí ibi báyìí. Àti gbogbo àwọn àìmọ̀ wal ulama tó wà ní gbogbo ilẹ̀ Yorùbá pátá ni wọ́n ní ká dìde káwá bá gbogbo tí ń jẹ́ àfáà àti gbogbo tí ń jẹ́ àwọn olówó àti gbogbo tí ń jẹ́ àwọn ọba nílùú Ògbómọ̀ṣọ́ yìí káwá dá sí ọ̀rọ̀ wọn. Ẹ jẹ́ gbogbo ọ̀rọ̀ táwọn ń sọ ìpátá à ń fi ọ̀rọ̀ àwọn bàbá àfi ń lọ́lẹ̀ a sì fi ń rinlẹ̀ fún yín pé gbogbo ń ta wá yanjú mi báyìí Ọlọ́run jẹ́ kó yanjú. Ọlọ́run kó wọlé ànábì wa Muhammad subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Alhamdulillah. Ní báyìí ẹni tí ó ṣe atọ́kùn fún ètò ó ti dé ní àbádìgẹ, onítọ̀hún náà ni ustaz wa Alhaj Zakaria Kọ́sì tí wọ́n jẹ́ ìmáàmù àgbà fún aṣojú Central Mosque Òkè Àánú Ògbómọ̀ṣọ́. At the same time àwọn náà ni wọ́n jẹ́ ajánẹ́sí àgbà gbogbo tí ń jẹ́ ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀. Marhaba. Wọ́n máa tẹ̀lé mi lọ ní sẹ́mo ní wọ́n fi bọ́ yìí. Alhamdulillah wassalatu wassalamu ala afdal khalqillah Muhammadin bin Abdullah. Fúlàní bó ló jẹ́ ọlọ́kan òun kú
I'm tendering my non-reserved apology for an impromptu coordination. أولا نيابة عن جماعة المسلمين في بلاد أسس على البر والتقوى منذ 6 قرون، بلاد الذي لم يقارب إلى بلاد العلم أي بلدة منه. tí a bá ń pé qiblatul ilmi wal islam fi Nàìjíríà Ìlọrin là ń sọ ń pa ẹ̀, kò sì sí ìlú kan tó tóbi. Mo sọ ṣe jù máa mọ́fà ní mọ́lì sọ̀lá àti lọ́dún yìí pé Ọ̀fà lè jẹ́ Kwara State o, Ògbómọ̀ṣọ́ 15-minute drive ní sí Ìlọrin. bí lé bá sì kan lé yọ máa jó àjóràn. mo fi yẹ kí gbogbo àwọn bàbá wa láti Rabitatul Ahimmati wal ulama fi gharbi Nigeria, Edo wa Delta, ẹ lọ mọ̀ dájú pé Ọlọ́run nímọ̀ pẹ̀lú iye ẹsẹ̀ tẹ́lẹ̀ gbé ẹni tó wá láti Èkó àti Kòròdú. ahsa kulla shay'in adada, yóò sì san yín lẹ́san bi kulli khutwatin, pẹ̀lú ìgbésẹ̀ ọ̀tún yín, bi darajat, pẹ̀lú ìgbésẹ̀ àlàáfíà yóò fi pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀. ní ẹnu òjijì ní ìjókòó yìí ń jẹ́, ní ẹnu gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ẹjá pé ahlan wa sahlan wa marhaban bikum, fa ahlan bikum wa marhaban bikum fi diyarikum, antum fi baytikum wa antum fi diyarikum. láì ní júwe ẹ̀jẹ̀ fún alápàtà. I'm saying all this to gather myself together in tí get ara mi dáadáa. àdúrà bẹ̀rẹ̀ wọ́n ti ṣe introduction ní igun ti lé, it has been done. nígun ti àwọn bàbá wa onílé kejì náà tó rà gbọ́dọ̀ pè wọ́n lálejò, ọ̀rọ̀ àpá wọn náà ti ṣe bẹ́ẹ̀. la takfilan an sababil kalami wa waqtahu wal kayfa wal kam wal makana jami'a. olójú ni àbí ká tó gbà. àwọn bàbá wa Dọ̀háàkì ti sọ púpọ̀ nínú ọ̀rọ̀. kókó tí àwọn fi wà ní bíbáyìí, ó dà pé gẹ́gẹ́ bí tí wọ́n gbé sí mi lọ́wọ́, response ni wọ́n kọ sí bíbáyìí. àwọn èèyàn ó sọ bil ijaz, wọ́n ó ro ẹjọ́ yẹ níwọ̀n. Yorùbá ní ń so inú mi ọ́fà, inú ẹlòmí ó wù, ń sì gbẹ yóò mú yọ́kàn wulẹ̀ kan náà ni. wọ́n ní àwọn tí màá pé ó kọ wọ̀nyí kí wọ́n ti mọ̀ kalẹ̀ kó mọ́ bá jẹ́ òjijì. wọ́n ní ẹwú tegbòtegbò bilhijaz, tí a bá kọ ìwé 500 pages ó lè summarize rẹ̀ láàrin page méjì. ẹni tí ó kọ́kọ́ respond sí ní tí àwọn bàbá wa sọ, òun náà ni Imam Hashimiyu Muhammad Bello. ipò tí wọ́n dìmú ni Aminul Am li Rabitatil Ahimma wal ulama fi biladi Ogbomosho alladhi yashtamil ala 5 jumhuriyatil baladiyya shimal Ogbomosho wa junubiha, Ogoluwa Orire wa Surulere. Ogbomosho comprises 5 local governments, namely North Ogbomosho North and South Orire, Surulere, and Ogoluwa. And all these 5 local governments are adequately and fervently represented in League of Imam and Alfa Ogbomosho land. So the secretary to the league will respond, followed by Fadilatul Imam Ishaq Abubakar Muhammad Waliola, kullum bismihi wa rasmihi, بأنه كان إماما لمستشفى الحكومي في Ogbomosho هنا. The chief imam of state hospital here in Ogbomosho, and he doubles as the prominent member and executive of Nakomio in Oyo State. Another response will be done by Fadilatul Imam Abdul Latif Muhammad Bello كمقامه الرئيس لمجتمع المسلمين في ولاية أويو فرع Ogbomosho, Oyo State Muslim Community, Ogbomosho Zone, comprising 5 local governments. Another response will be done by Malam Zubair Taufik
Lobanika, a bona fide son of the soil and conveyor of faith here in Ogbomosho. Ẹ dákun torí tọ́lọ́hun bí wọ́n ti sọ pé kí n sọ bí ọ̀rọ̀ bá ti ń jáde lọ àkìlọ̀lẹ̀ insan wara al-lisan tí a bá mọ̀ pé a fẹ́ máa gbàgbé alẹ́rọ akọ́kalẹ̀ kí a sì sọ dáadáa kó sì ní ìpìlẹ̀. Wọ́n ní kí n máa dá microphone padà fún Imam Hashimi Muhammad Bello, akọ̀wé fún gbogbo League of Imam and Alfa ní ẹ̀ka Ogbomosho. Ní orúkọ alága fún League of Imam Alfa ti ilẹ̀ Ogbomosho, Alhaj Imam Usman Ghazali Adétòkunbọ̀ Moronkunbi ni mo fi ń kí gbogbo àwọn káàbọ̀ sí ilẹ̀ Ogbomosho pẹ̀lú hàdá wàsálà wọ́n mọ̀ rí àbàbíkù. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ níbi alága League of Imam Alfas àwọn ni wọ́n rán mi pé kí n sọ ìsìn nígbà wà lákòókò nígbà wọ́n bà tọ́já sí pé gbogbo bàbá wa ti kí ní káàbọ̀ ìdí náà tẹ̀lé tí wọ́n sọ lórí àkókò wa. Ọ̀wọ́n tẹ̀mí fẹ́ sọ ní nǹkan tó kan League of Imam Alfas lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ gbogbo yòókù ní ilé sọ parí nítorí pàgbò tí èmi wà tọ́lọ́ sí ni kí n sọ̀rọ̀ lé lórí mi. Imam Toliat nínú solúsínà mo fẹ́ kí gbogbo àwọn táa wá láti ibi tá ti wá lónìí ká mọ̀ wípé League of Imam Alfas ti Ogbomosho àní ìjà kankan pẹ̀lú rẹ̀ pẹ́rin ní kí lẹ́kọ́ mọ̀. Tí n bá ní kí n padà sí tàn látẹ̀yìn nítorí wà ń bẹ̀ ni pé bí wọ́n ṣe yàn wọ́n gbogbo League of Imam Alfas náà wọ́n wà ń bẹ̀. Ìjọ wọ́n yàn wọ́n gbogbo àná la participate kódà tó pé àwọn náà ìlú wa la rántí pé wọ́n kírun ní mọ́sálásí wọn adago 9 alẹ́ nílé wọn jọ náà àjọsí gbogbo nǹkan tí a sì ní. Ṣùgbọ́n fún ìyàlẹ́nu kò pé ọ̀sẹ̀ kan péré kódà káyọ̀lé bá a mọ̀ alága wa àgbà náà alájì kéèna fún bàbá wa alága òní nígbàkejì alága gbogbo wọn ṣe ètò tá a gbé ẹ̀bùn ńláńlá fún ìmọ̀ nígbàkejì alága gbogbo wọn ṣe ètò tá a gbé ẹ̀bùn ńláńlá fún Imam Toliat láti fi accommodate wọn àti láti welcome wọn wá sí àárín wa pé ẹ káàbọ̀ but kò pé ọ̀sẹ̀ kan láàrin pé kankan change kí ló lè mú change wọ́n kàn pé pàdé emergency ní pé àfẹ́ ní gbogbo wa adẹ̀ lọ gbogbo bàbá wa àgbàlagbà lákó lẹ́yìn adẹ̀ débẹ̀ ìmọ̀mù sì tó yá pé bí wọ́n ṣe máa ṣe League of Imam Alfas bọ́lá ń ṣe àwọn ọkọ̀ wa bí wọ́n ṣe ṣe bàbá wa atúnisẹ kọ́lọ̀ kó bá ní kẹ́wọn bàbá náà ń bọ̀ àgbàlagbà ní wọ́n bàbá ti dé lọ́ndrẹ̀ bàbá ní ẹ̀wà kọ́ wa kágbọ́ wọ́n ní àkọ́kọ́ náà káwò tó sọ̀rọ̀ gbogbo ń tọ́jẹ mọ́ tẹ́ ní ọ́fíìsì ní mọ́tò ní nǹkan kan ní àwọn gbẹ́sẹ̀ lé ó kọ́ tẹ́ ń jẹ́ àwọn gbẹ́sẹ̀ lé bí gbẹ́sẹ̀ lé kó bẹ́ẹ̀ tiẹ̀ kọ́kọ́ kí akúrú lé nǹkan kan wọ́n ní rárá báwo ṣe ti ta wọ́n nù àwọn àrò pé kọ́mọ̀jẹ̀ wípé nǹkan kan ṣẹlẹ̀ lábẹ́nú àwọn àgbàlagbà tún ṣe ètò lábẹ́nú lọ rí ìmáàmù lẹ́yìn ìgbà torí pé jọ́nà ìgbọ̀rọ̀ parọ́ fún yín the meeting ended without peace àparí ìpàdé tí ó sálàáfíà ń bẹ̀ pàpàdé tá a bá ṣe tí ò sí closing prayer kò ní tù torí pé bàbá tún lè ṣe sọ́jọ́ náà wípé ẹbẹ́ lè sọ wípé tá a bá fẹ́ súnmọ́ ìyàwó wa ká wá ṣe kí ni ká bá tọrọ àyè lọ́wọ́ yín wọ́n ní gbogbo tẹ́ẹ̀bà ṣe láyé táwọn ti dì máa ó ti yàtọ̀ sí tí a bá rẹ̀ ṣe ń bá bọ̀ ẹ mọ̀ pàṣẹ lọ́wọ́ mi ni ọ̀rọ̀ yẹn lè díẹ̀ gbogbo ètò àlàáfíà la ṣe ààrin ojútùú ẹ̀ Ọlọ́run lọ́mọ iye ìpàdé tí a pè lórí iṣu yìí láàrin túmọ̀ rẹ̀ bàbá wa rẹ̀ mùsùlùmí pè pàdé a ṣèpàdé ní 5 hours lórí ọkọ̀ náà ni nítorí pé ìmáàmù pàṣẹ fún wa wípé báwọn ṣe déhùn àwọn dé pẹ̀lú àṣẹ ètò ìṣe pé gbogbo bàbá tí wà ń kalẹ̀ wọn ò lè gbárù ẹ̀ láàyè tẹ́ bá tiẹ̀ fẹ́ gba ẹ bàbá wa ilé tẹ́ bá fẹ́ gba kíní kan lọ́wọ́ kíní kan lẹ́fù so àwọn dé pẹ̀lú àṣẹ ìyẹn ló fa misunderstanding díẹ̀ èdè àìyedè díẹ̀ tó wà láàrin wa ẹbọ wa tí máa mọ wa ṣàlàyé wọn ní àwọn ò lè bá wa sí
gbogbo àtàjẹ́ rọ́bítà àwọn òní bá wá sí káwà lọ́tọ̀ káwọn náà wà lọ́tọ̀ so nígbà ọlọ́run sì ti kára pé League of Imams Alfas àti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ a ti wà rẹ́gísítà ní CAC kankan wọ́n ti bá ti rẹ́gísítà CAC àwọn wà lọ́tọ̀ àwọn náà wà lọ́tọ̀ ní so kò sí nǹkan kan táwọn lè bá wá sí ìyẹn lọ́pàá tó fi jẹ́ pé láti ìgbà yẹn títí tó fi dí mò ń sọ̀rọ̀ yìí tí Imam Toliat àti bá lọ sóde ẹ̀ lè rí lẹ́mbà League of Imams Alfas ẹ̀yọ kan bẹ́ẹ̀ ẹ̀ lè rí tí wọ́n bá wà lóde tí a bá wà lóde tí wọ́n bá dé all members of League of Imams Alfas àpòrò lè yẹn tí wọ́n bá já sí pàwọ́ la wà lóde tí wọ́n tó bá já sí pé àwa la wà lóde tí wọ́n bá dé á jáde tó bá yẹ pé ní abá kọ́kọ́ ní òde tá a bá wọn bẹ̀ àdìdúró rárá so àwọn oríṣiríṣi ọ̀rọ̀ látòrí múgbàrí ní ẹ fi ránṣẹ́ sí ìjókòó yìí nígbà ọlọ́run ti kádàrá tọ́lọ́ ti ní kálí ọ́fíìsì wa nítorí central mosque la ní ṣèpàdé tẹ́lẹ̀ ọjọ́ iná lọ ọjọ́ alẹ́ ní náà lọ́lọ́ fi kádàrá tá a fi kọ́ bí tá a fi wá sí báyìí so ìnọ́sẹ̀ tó kí mọ́ bá àrùn wẹ́sà tí n bá ní màá mọ́ tó bó ṣe lérí ara wọn ìtí ọjẹ́ kókó tí mo fẹ́ fàyọ ni pé League of Imams Alfas Ògbómọ̀ṣọ́ àbá Imam Toliat ajá Imam Toliat lódùn ọ̀fẹ́ rí a Imam àtẹ́tí láwọn ọ̀fẹ́ rí a League of Imams Alfas ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àwa ní òṣètán láti rí wọn rárá àṣìṣetán láti bá wọn ṣe nígbà wọ́n ti ẹ̀wà parí ẹ̀ wọ́n ní gbogbo àwọn atájẹ́ League of Imams Alfas ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹlẹ́bọ pọ́nbélé ni wá ẹlẹ́bọ òun sì dúró báyìí bóyá tí béèrè bá wá wà àwọn bàbá wa tí wọ́n lè mú ìdáhùn wa wọ́n máa mú wa ṣùgbọ́n ní ṣókí ìgbà ìlọ sámàlì kan ثانيا فضيلة الإمام إسحاق أبو بكر ولي الله إمام المسجد المستشفى العام